Ẹ káàárọ̀, mo kí gbogbo wa pátápátá nílùú Ògbómọ̀ṣọ́. Ó bẹ̀rẹ̀ látòrí bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, bàbá wa HIM ọba Afọlábí Ọláoyè Ọládùnní Gándì Òròmọgẹ̀gẹ̀ kẹta. Mo kí yín kádé ọpẹ́ lórí, kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀, káwọn ẹ̀sìn ọba wọn jẹ kó pẹ́, káṣẹ ọpẹ́ lẹ́nu kánrin kéṣe, ìlú ò ní dàrú o, ogun ò ní wọ̀lú wa, àmì àṣẹ. Báwọn tó ṣe sẹ́yìn bí wọ́n ti ṣe tó dáa tó ní ìtọ́lárinrin, àsìkò tí ìyá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run ti fàṣẹ bọ́ ti bá yín fàṣẹ sí, ó ti ń dáa, ó ti ń lárinrin, kódà ó ti ń dáa ju ti àtẹ̀yìnwá lọ. Bẹ́ẹ̀ náà ni ó wà máa lọ títí yóò máa dáa sí ni títí tá yóò fi parẹ́. Ẹ pẹ́ lórí oyè bàbá yín o, ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà Ọlọ́run ọba á fi jíǹkí yín. Mo kí yín púpọ̀, mo kí gbogbo ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀, mùsùlùmí, kìrìsìtẹ́nì àti àwọn oníṣẹ̀ṣe, mo kí gbogbo wa lápapọ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń tẹ̀lé mi bọ̀ látẹ̀yìn. Àkọ́kọ́ ni mo kọ́ dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ subscribe sí channel mi, ẹ tẹ notification button. Gbogbo àwọn fídíò tí mo tún ń ṣe jáde, ẹ mú owó lápò, ẹ rán dátà láti mọ àwọn fídíò tí mo ń ṣe jáde. Ilé ọ̀nà yín kò ní bàjẹ́, jíjẹ mímu gbogbo wa pátápátá, àtẹni tó wo fídíò àtẹni tó wo fídíò kò ní nira, àdúrà wa ó máa gbà, àmì àṣẹ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba, gẹ́gẹ́ bí a ti máa ń ṣe wá láti àtẹ̀yìn, mo fẹ́ fi fídíò kékeré kan hàn wá. Mo fẹ́ ká wò. Tá bá wá wo àwọn fídíò yìí tán, kò gùn púpọ̀, pọ̀ mo so wọ́n papọ̀ ni. Tá bá wá wò wọ́n tán, mo fẹ́ ká ṣàkíyèsí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Lèmọ́mù àgbà Yunus Taliat, òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí. Mo fẹ́ ká wò dáadáa, ká wò túmọ̀ fídíò yìí náà ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ẹ jẹ́ ká lọ. Ẹ ti lọ mọ́sálásí, ẹ ti lọ sọ fún Yunus pé yóò kírun jímọ̀ 7. Yóò lọ mọ́ fi bẹ bàbá Ṣọ̀ún. Wọ́n ní sàárè bàbá Yínúsà, wọ́n náà wà nínú ilé Ayílára ń bí. Wọ́n ní sàárè bàbá Yínúsà, wọ́n náà wà nínú ilé Ayílára ń bí. That is why tí wọ́n fi agitate pé ẹ pè wá, kó wá fi sàárè bàbá rẹ̀, kó wá fi hàn wá nínú ilé Ayílára. Àwọn àgbàlagbà ni wọ́n jókòó yìí. Ọ̀rọ̀ parọ́mọ òsì Yínúsà yìí sọmọ inú ilé wa. Tẹ́ bá lè ṣe ìrànlọ́wọ́ fún wa, yóò wù wá ká drop nọ́mbà ẹ̀ fún yín, kẹ́ ẹ pè tó kọ́mọ̀ bọ̀ wá. Tá bá mú ojú ajá kan sọ, ẹnu ó rí dẹ́rẹ̀dẹ́rẹ́, ẹ mú ojú ajá kan sọ lónìí. Taliat Yunus tó pe ara ọmọ ilé Ayílára, ẹ pè tó kọ́mọ̀ bọ̀. Yóò wù wá púpọ̀ wípé ẹ pè wípé kọ́mọ̀ bọ̀ wá bí àwọn bàbá wa ni wọ́n jókòó kalẹ̀ yìí. Ìtẹ́ wà rí, á sì hàn yín pátápátá. Èmi tí wọ́n sọ̀rọ̀ yìí, táìmù dáná bá wọ́n máa ń sọ, Abdulkarim ní lórúkọ tèmi. Bàbá tó bí mi ní jẹ́ Hassan. Bàbá tó bí Hassan yẹn ní jẹ́ Abdulkarim again, ni wọ́n fi tó dé fún orúkọ mi. Bàbá tó bí Abdulkarim tó jẹ́ bàbá tèmi, Àbíbù ló bí. Àbíbù tá a sì ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ó jẹ́ ọmọ Usman tó ṣẹ̀wá kalẹ̀ nínú ilé Ayílára. Gbogbo tí mo sọ yìí kò jù báyẹn lọ tí ayé ò sì lè dispute àwọn bàbá. Ìbéèrè kan ni wọ́n sì ń béèrè lọ́wọ́ ẹ̀ láti àná tó fi di òní. Ta ni bàbá rẹ̀? Ta ni bàbá rẹ̀? Ìwọ àti ta ni bàbá rẹ̀ jọ ló bà? Ká sọ pé bàbá rẹ̀ ò gbélé, bàbá rẹ̀ tó ń pè ní Yusuf. Kọ́sọ ní tó bí kọ́sọ nulé, kọ́sọ ìtàngún rẹ̀ nínú ìdílé Ayílára. Di bá a ṣe ń sọ yìí, Yínúsà ò lè prúfẹ̀. Èyí tó tún wá jẹ́ pàpàá bá rí bẹ́ẹ̀, ẹ wo bí tẹ́ ẹ jókòó sí. Ibi tẹ́ ẹ jókòó sí ní ìdílé Ayílára fún Yínúsà o. Ní yàrá yí pẹ́tọ̀ ilé bàbá ìmáàmù gẹ́gẹ́ bí family house. Ìdílé tún ibi bá ṣe. Nígbàtí ó kílèmù pọmọ ní ilé Ayílára làwọn, tí ìdílé ó sì mọ̀ pé kìí sọmọ ní ilé Ayílára. Káṣìírí rò ó padà tó wá tù. Ibi tí lé tó ṣe fún yìí. Ṣùgbọ́n ní ọjọ́ tí ìdílé ti mọ̀ yí pé ọmọ yìí kèé sọmọ inú ilé wa, wàláhì wọ́n ti lè jáde o. Tó bá sọ wípé òun wọnú ilé Ayílára nísàlẹ̀ àfàn,
bàbá ńlá irọ́ tó jìnà sóòtọ́ ni. Always lẹ́dẹ̀ mọ́ bá gbà ní títì lẹ́yìn tàbá ní nǹkan ṣe tí bàbá imam tuntun tàṣẹ jẹ́ tí wọ́n bá dé ibi tí wọ́n ń lò sí ìsìn gẹ́gẹ́ bí ilé ìmáàmù òní bí báyìí tó bá sọ pé òun dé nínú ilé ayé lára ìṣèlú àìlóde. Àtúntí wọ́n ń gbọ́ iṣẹ́ mídíà táwọn kan hágìw ká clarify ẹ̀ wọ́n ní sàárè bàbá Yínúsà wọ́n náà wà nínú ilé ayé lára ń bí wọ́n ní sàárè bàbá Yínúsà wọ́n náà wà nínú ilé ayé lára ń bí. That is why tí wọ́n fi ń agitate pé ẹ pé wá kó wá fi sàárè bàbá rẹ̀ kó wá fi hàn wá nínú ilé ayé lára àwọn àgbàlagbà ní wọ́n jókòó yìí. Bàbá wa ṣúgà ẹ disappoint wa ntí olóko fi ń sunkún lápárò ní fi ń ṣẹ̀rín. Gbogbo ọ̀rọ̀ pẹ́ sọ lánàá lọ́dọ̀ àwọn àyímọ̀ gbogbo ẹ̀ lágbọ́ taari yín ní rí pé alhamdulillah àwọn organization tó wáyìí bí àwọn sọ dáadáa bí àwọn ṣe dáadáa ṣùgbọ́n it's quite unfortunate. Ẹ fojú di ilé wa ẹ fojú di ìlú Ògbómọ̀ṣọ́ torí pé bá ṣe wá bí organization ṣe dáa tó dáhùn bàbá wa Mudiru Markaz wọ́n wá yóò jẹ́ kẹ́mi wọ́n gùn fún wa wọ́n wá yóò jẹ́ kẹ́mi wọ́n gùn fún wa. Wọ́n kọjá ẹnìkan tí ó débì kan tẹ́nìkan sọ pé òun ò rí ká tó wá sọ wípé wọ́n gbé yín dìde wàláhì tàláhì súnmọ́ billahi la ilaha illa huwa tí kìí bá ṣe bàbá yẹn ààrí organization láyé tó lè wà nílé ayé látàwẹ̀ kọ́mà torí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ organization gbogbo àwọn èèyàn tí wọ́n wá àrípalá bóòṣì gbogbo wọn. Ẹ̀yin afẹ́gbọ́tọ̀tún ẹ̀yin afẹ́gbọ́tòsì lórí àbòsí ni sí ìsìláàmù kọ́ afẹ́káfà àbòsí ni olódodo ẹ̀ ló sọ ẹ sì ń pẹ̀lú ńláfà àwọn aláwọ̀ àwọn kìrìsìtẹ́nì ní wọ́n ń bá ojú ìsìláàmù jẹ́ ẹ̀yin lẹ́sìn bojú ìsìláàmù jẹ́ nítorí pé wọn ò ródòdó látọ̀dọ̀ yín. Ẹ wá ń lọ ń sọ because lánàá àwa ti rí pé ẹ ti take side o bí gbogbo iṣẹ́ wáyé bẹ́ẹ̀ ṣe jẹ́ impeccable character tí ò ní tání tí ò ní blemishes kankan wallahi lazim lánàá ní gíga ilára bàbá yìí tàbí fún yín wọ́n sì discredit yín under normal circumstances for ẹ̀ká aláwọ̀ ikẹ̀ wọn bí. Ẹ náà take side ẹ ti lọ mọ́sálásí ẹ ti lọ ń sọ fún Yínúsà pé yóò kírun jímọ̀ méje yóò lọ mọ́ fi bẹ bàbá ṣọ̀hún ẹ fi ní ẹ take side àpẹẹrẹ alábòsí. Bàtà wà ní fámílì ẹ̀ Òṣàílá ní bàbá ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ń pe nọ́mbà tèmi àmọ́ kò ṣeé gbé mo wá ní kó ṣe first note ó wá ṣe first note nínú first note tó ṣe òun náà ní wípé bàbá Wàkílù à ń retí yín o kò wá fi à ń retí yín nínú ilé tẹ́ wà yín náà làwa náà wà o kò fi síbẹ̀ bí mi bá tẹ̀ ń kánjú àti kú ọmọ ẹ̀ nítorí pé mo ti ní appointment pẹ̀lú àwọn lágbára kan tí wọ́n fẹ́ wá kí mi níjọ́ Tuesday yẹn wọ́n dẹ̀ ti dé láti Saudi ó sì kú àwọn èèyàn bẹ́ẹ̀ àmọ́ àìfìyẹn kún kò jẹ́ ká mọ̀ yìí pé inú lébẹ̀ náà ni ńlọ wà ìyẹn bẹ́ẹ̀ líìgì ò sí fábòsí o kò sẹ́ni tẹ́ ẹ bẹ́ẹ̀ pè lálábòsí tán. Bàtà wà ní fámílì ẹ̀ Òṣàílá ní bàbá ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ń pe nọ́mbà tèmi àmọ́ kò ṣeé gbé mo wá ní kó ṣe first note ó wá ṣe first note nínú first note tó ṣe òun náà ní wípé bàbá Wàkílù à ń retí yín o kò wá fi à ń retí yín nínú ilé tẹ́ wà yín náà làwa náà wà o kò fi síbẹ̀ bí mi bá tẹ̀ ń kánjú àti kú ọmọ ẹ̀ nítorí pé mo ti ní appointment pẹ̀lú àwọn lágbára kan tí wọ́n fẹ́ wá kí mi níjọ́ Tuesday yẹn wọ́n dẹ̀ ti dé láti Saudi ó sì kú àwọn èèyàn bẹ́ẹ̀ àmọ́ àìfìyẹn kún kò jẹ́ ká mọ̀ yìí pé inú lébẹ̀ náà ni ńlọ wà ìyẹn bẹ́ẹ̀ líìgì ò sí fábòsí o kò sẹ́ni tẹ́ ẹ bẹ́ẹ̀ pè lálábòsí tán. Bàtà wà ní fámílì ẹ̀ Òṣàílá ní bàbá ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ń pe nọ́mbà tèmi àmọ́ kò ṣeé gbé mo wá ní kó ṣe first note ó wá ṣe first note nínú first note tó ṣe
òun náà ni wípé bàbá wákìlù à ń retí yín o, kò wá fi à ń retí yín nínú ilé tẹ́ wà yín náà làwa náà wà o, kò fi síbẹ̀. bí mi bá tẹ̀ ń kánjú àti kú ọmọ ẹ̀ nítorí pé mo ti ní appointment pẹ̀lú àwọn lágbára kan tí wọ́n fẹ́ wá kí mi níjọ́ Tuesday yẹn, wọ́n dẹ̀ ti dé láti Saudi, ó sì kú àwọn èèyàn bẹ́ẹ̀, àmọ́ àìfìyẹn kún kò jẹ́ ká mọ̀ yìí pé inú ilé bẹ̀ náà ni ń ló wà. ìyẹn bẹ́ẹ̀ líìgì ò sí fábùsí o, kò sẹ́ni tẹ́ ẹ bẹ́ẹ̀ pè lálábòsí tán. nígbà wà ní fámìlì ẹ̀ Òṣàyílá ni bàbá ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ń pe nọ́mbà tèmi, àmọ́ kò ṣeé gbé. mo wá ní kó ṣe first note, ó wá ṣe first note. nínú first note tó ṣe òun náà ni wípé bàbá wákìlù à ń retí yín o, kò wá fi à ń retí yín nínú ilé tẹ́ wà yín náà làwa náà wà o, kò fi síbẹ̀. bí mi bá tẹ̀ ń kánjú àti kú ọmọ ẹ̀ nítorí pé mo ti ní appointment pẹ̀lú àwọn lágbára kan tí wọ́n fẹ́ wá kí mi níjọ́ Tuesday yẹn, wọ́n dẹ̀ ti dé láti Saudi, ó sì kú àwọn èèyàn bẹ́ẹ̀, àmọ́ àìfìyẹn kún kò jẹ́ ká mọ̀ yìí pé inú ilé bẹ̀ náà ni ń ló wà. ìyẹn bẹ́ẹ̀ líìgì ò sí fábùsí o, kò sẹ́ni tẹ́ ẹ bẹ́ẹ̀ pè lálábòsí tán. nígbà wà ní fámìlì ẹ̀ Òṣàyílá ni bàbá ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ń pe nọ́mbà tèmi, àmọ́ kò ṣeé gbé. mo wá ní kó ṣe first note, ó wá ṣe first note. nínú first note tó ṣe òun náà ni wípé bàbá wákìlù à ń retí yín o, kò wá fi à ń retí yín nínú ilé tẹ́ wà yín náà làwa náà wà o, kò fi síbẹ̀. bí mi bá tẹ̀ ń kánjú àti kú ọmọ ẹ̀ nítorí pé mo ti ní appointment pẹ̀lú àwọn lágbára kan tí wọ́n fẹ́ wá kí mi níjọ́ Tuesday yẹn, wọ́n dẹ̀ ti dé láti Saudi, ó sì kú àwọn èèyàn bẹ́ẹ̀, àmọ́ àìfìyẹn kún kò jẹ́ ká mọ̀ yìí pé inú ilé bẹ̀ náà ni ń ló wà. ìyẹn bẹ́ẹ̀ líìgì ò sí fábùsí o, kò sẹ́ni tẹ́ ẹ bẹ́ẹ̀ pè lálábòsí tán. ẹ káàbọ̀ padà sórí ètò. inú mi dùn wípé a ti farabalẹ̀ àti wo fídíò yìí dáadáa, àti wò ó dẹ̀ nítumọ̀ sí wa. gbólóhùn tí ẹnìkọ̀ọ̀kan wọn gbé jáde àárẹ̀. fídíò yìí bí ò ní bẹ́ẹ̀ pítà yín o kò pé, ṣùgbọ́n àwọn fídíò tí máa sọ̀rọ̀ lé lórí náà àti wò ó, tó mo wá wá mi ò rí kọ́ máa dáṣẹ́ tá a fẹ́ ṣe dúró ló jẹ́ kí a tẹ̀síwájú. bọ̀ tí máa ń ṣàlàyé àwọn fídíò yẹn ti yé wa náà. ẹ rí wípé ìgbà táwọn rọ́bítà tí wọ́n wá s'Ógbómọ̀ṣọ́ láti wá ṣe ìwádìí, ìbéèrè, ìtanná sí ìjà awuyewuye tó ń lọ lórí ọ̀rọ̀ lèmọ́mú àgbà ìlú Ògbómọ̀ṣọ́ tó fi kan lèmọ́mú àgbà Yunus Taliat, lèmọ́mú àgbà ìlú Ògbómọ̀ṣọ́ tó fi kan ẹbí Ayílára, tó fi kan àwọn àyímà, àwọn ẹgbẹ́ mùsùlùmí tó wà nílùú Ògbómọ̀ṣọ́, tó fi kan bàbá wa Ṣọ̀ún ọba Fọlábí Ọláoyè Gándì Òrùmọgẹ̀gẹ̀ kẹta, kádé ọpẹ́ lórí pípa tó pẹ́ lẹ́sẹ̀. ẹ rí wípé wọ́n wá ṣe àbẹ̀wò sí wọn, bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ bi oníkálukú ní ìbéèrè. fídíò ẹbí Ayílára ta kọ́kọ́ wò yẹn òun mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí. dẹ̀ mo á fẹ́ fi gbé lé fídíò Lèmọ́mù Yunus Taliat nígbà tí àwọn àyímà tí wọ́n lọ tán. Lèmọ́mù Yunus Taliat ṣe fídíò kan wípé òun ń pè wọ́n wípé àwọn mọ̀lẹ́bí òun wà nínú ilé, àwọn wà nínú ilé mọ̀lẹ́bí Ayílára, wípé kí wọ́n dọ́dọ̀ tàwọn náà. gbogbo àti wo fídíò yẹn. then Lèmọ́mù àgbà fi ń yé gbogbo àgbáyé wípé wọn ò sọ fóun kí wọn tó wá. àti wo fídíò yẹn, inú fídíò tí mo sọ yìí náà ló wà. ipò bọ́ òun lójijì ló fà á tí òun ò fi rá àwọn mọ̀lẹ́bí pé ìjọ, ṣùgbọ́n sí àwọn mọ̀lẹ́bí ti wà nílẹ̀ kí àwọn rọ́bítà tí wọ́n ń ṣe àtúnṣe pé kí wọ́n wá. then tẹ́ bá wo fídíò àwọn ẹbí Ayílára, ibi tí àwọn bàbá Mọ́gàjí tí bàbá wa Abdulkareem tí wọ́n ti sọ̀rọ̀,
àwọn ní pé inú ilé Ayílára gangan ni làwọn wà, inú ilé Ayílára gangan ni làwọn wà yìí. Kódà ààyè táwọn tún ṣe fún lèmọ́mú àgbà Lèmọ́mù Yunus Taliat nígbà tí ọkọ̀ fi joyè, ààyè làwọn wà yìí. Nígbà táwọn ọmọ, nígbà táwọn wá mọ̀ tán táwọn rí wípé kì í sọmọ ìdílé àwọn lè jáde. Sáà ń kíyèsí bí mo ti ń sọ gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀. Then Lèmọ́mù Yunus Taliat òun pe àwọn ẹgbẹ́ rọ́bítà tí wọ́n wá ṣàtúnṣe yẹn nígbà tí wọ́n wà nínú ilé tí àwọn mọ̀lẹ́bí ẹbí Ayílára, ibi tí bàbá wa Abdulkareem tí wọ́n ti jẹ́ agbẹnusọ wọn, tí wọ́n ti ń sọ̀rọ̀ wípé wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ ń bẹ̀, wọ́n ń ṣe ìwádìí ìbéèrè lọ́wọ́ lọ́dọ̀ àwọn ẹbí Ayílára yẹn. Bàbá wa Sugaret bá wo fíìmù wọn tẹ̀sàkéèsí ọ̀rọ̀ tí wọ́n sọ ni wípé fóònù àwọn ring, àwọn wá rí wípé Lèmọ́mù àgbà Yunus Taliat ń ló ń pè, ṣùgbọ́n àwọn ò lè gbé níbi táwọn wà àti pé n tó ń lọ lọ́wọ́ ní táìmù yẹn. Wọ́n láwọn wá ní kó ṣe voice message, ó wá ṣe voice note sáwọn tí fi ń yá wọn wípé tí wọ́n bá kú níbẹ̀ yẹn o, inú agboolé tí wọ́n wà yẹn làwọn náà wà o, wọ́n yọjú sáwọn. A náà pé kí wọ́n yọjú sáwọn, I'm very very sorry pé kí wọ́n yọjú sí àwọn, ṣùgbọ́n wọn ò wá là délẹ̀ wípé inú agboolé tí àwọn ti ń ṣe ìbéèrè ìwádìí lọ́wọ́ àwọn ẹbí Ayílára tí Malam Abdulkareem tó jẹ́ agbẹnusọ wọn, pé àwọn ò mọ̀ pé inú agboolé gangan ni wọ́n wà. Lẹ́yìn ọ̀rẹ́yìn ní padà ń ṣe àlàyé fáwọn pé inú agboolé kan náà làwọn jọ wà. Torí fídíò tí bàbá wa Sugar, ẹni ńlá ẹni yẹ ní àpọ́nlé, kọ́lọ́n kó má yẹyẹ bàbá yìí, kọ́lọ́n kó má fi aṣọ àbùkù wọ bàbá yìí. Àtúnṣe ni gbogbo wọn ń lé káàkiri, kọ́lọ́n ọba kó jẹ́ kí àtúnṣe náà kó wáyé, kọ́lọ́n kó fi ojú òtítọ́ hàn, kọ́lọ́n kó fojú òdodo hàn, kọ́lọ́n kó gbé ipò yẹn fẹ́ni tó nípò. Tó bá jẹ́ pé Lèmọ́mù àgbà Yunus Taliat tó wá pé lóòótọ́ ọmọ ẹbí Ayílára gangan ni ó sì lẹ́tọ̀ọ́ sípò ni, kọ́lọ́mọdé kún orí gbà lọ́wọ́ rẹ̀, àmì àṣẹ. Tó bá wá jẹ́ wípé àwọn igun ti Malam bàbá wa Abdulkareem ni wọ́n bá ní lóòótọ́ tó jẹ́ pé Lèmọ́mù àgbà Yunus Taliat ó wá lo ọgbọ́n ète agbára lórí wọn láti gbà á ni, kọ́lọ́n kó gbà fún wọn padà pẹ̀lú rọrùn, pẹ̀lú àlàáfíà, láìní sógun, láìní sí wàhálà, àmì àṣẹ. Ẹ̀rí pa ti balance ẹ̀ bẹ́yẹn. Gẹ́gẹ́ bí n ti máa ń sọ fún yẹn rí pé èmi ò tò sẹ́yìn èèyàn, mi ẹ̀ tún wá lè sọ wípé mi ò tò sẹ́yìn èèyàn. Ẹ̀yìn òtítọ́ òdodo òun lèmi tò lé lórí, mo gbẹ́sẹ̀ lé lórí, òun ni channel tèmi wà o. Ṣùgbọ́n òótọ́ tí mo wá ń sọ jáde, ẹni tó lọ́n bá ló fífọ̀, ajápẹ́ ẹni tó wá ń di òótọ́ ni. Ẹni tó lọ́n bá wá ní ọ̀rọ̀ mi yẹn ò takò, ọ̀rọ̀ mi yẹn ò korò létí rẹ̀, a jẹ́ wípé ẹni tó wá ń di òtítọ́ ni. Àwọn tó bá wá korò létí wọn, àwọn tó bá rí bákan bákan létí wọn, a jẹ́ wípé ibi tó bá kù díẹ̀ sí kí wọ́n ṣe àtúnṣe rẹ̀. Kò sẹ́ni tó tayọ àṣìṣe. Èmi gan tí mò ń sọ̀rọ̀ yìí, kò sẹ́ni tó tayọ mistake. Ọlọ́run jẹ́ ká sí ọ̀rọ̀ sọ. Gẹ́gẹ́ bí mo ti wá ń sọ lọ, Lèmọ́mù Yunus Taliat ó wá ń jọ bí ẹni wípé ó fi ẹ̀sùn kan àwọn ẹgbẹ́ rọ́bítọ̀, àwọn tó wá ṣe ìgbésẹ̀ lórí kí wọ́n wá taná sí ìmọ́lẹ̀ ohun tó ń ṣẹlẹ̀. Wọ́n ti lọ tán. So ni Lèmọ́mù Yunus Taliat, Lèmọ́mù àgbà Ògbómọ̀ṣọ́, ló wá gbé fọ́nrán tí wọ́n jáde wípé wọn ò dé igun kejì o, igun ẹyọ kan ni wọ́n dé nínú ẹbí Ayílára, igun méjì ńlá wọn. Igun méjì ńlá wọn. Mo fẹ́ ká ṣe àkíyèsí nǹkan kan. Inú yàrá tí aláwọn wà yẹn, inú ilé tí aláwọn wà yẹn, ìyẹn àwọn ẹgbẹ́ rọ́bítọ̀ àti àwọn ẹbí Ayílára tí Malam Abdulkareem tí wọ́n ṣàgbẹnusọ fún wọn. Wọ́n ní yàrá yẹn gangan làwọn pèsè ilẹ̀ fún Lèmọ́mù Yunus Taliat tí ń gbé, kó tó di pé àwọn rí wípé kì í sọmọ bíbí original ọ̀dọ̀ àwọn lè jáde, pé tí wọ́n lè lé ọmọ jáde nílé bàbá rẹ̀ kó faramọ́. Then Lèmọ́mù Yunus Taliat gẹ́gẹ́ bóun ṣe voice note jáde, gẹ́gẹ́ bó ṣe sọ jáde wípé inú agboolé yẹn náà làwọn wà,
inú agboolé tí a ti ń ṣe ìbéèrè lọ́wọ́ àwọn ẹbí Ayílára tí Malam Abdulkareem tí wọ́n ṣàgbẹnusọ fún wọn. So ìyẹn fi ń yé wa wípé ó ṣeéṣe ká pé gbogbo ohun tí wọ́n ń sọ ń bẹ̀ pátá ni làwọn náà ń gbọ́, torí pé inú agboolé ni gbogbo bí a ṣe ń hó, bí a ṣe ń sọ̀rọ̀, bí a ṣe ń pariwo, torí kìí ṣe bòkẹ́lẹ́ ni a jẹ́ pé náà gbogbo ẹ̀ ni àwọn náà ń rí tí wọ́n ń gbọ́, wọ́n lè máa wòra wọn ní ọ̀kan. Ṣùgbọ́n sí àwọn sọ pé ibi tí àwọn ẹbí Ayílára àti Malam Abdulkareem yẹn wà, ibẹ̀ làwọn náà wà. Ó ní pọ́ìntì kan tó fẹ́ ká fàyọ, ẹ tẹ̀lé mi dáadáa, ẹ dákun tó lọ náà ọba yín bàbá mi ẹ̀yin màmá mi o, ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ tẹ̀lé mi. Ó ní àwọn nǹkan kan tí mo fẹ́ yànnàná tó rújú, mo fẹ́ káwọn èèyàn ṣe àkíyèsí ní àárín yẹn. Ó nínú agboolé yẹn náà làwọn náà wà. Níta tí adé ń pè lágboolé, ó lè jẹ́ pé ilé 10, ó lè jẹ́ pé ilé 20, ó lè jẹ́ pé ilé 8, ó lè jẹ́ pé ilé 6 ló wà ní sákùnú ilé yẹn. Tó jẹ́ wípé tí wọ́n bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ báwọn yẹn ṣe ń pariwo ń bẹ́ẹ̀ tẹ́tún bí àwọn èèyàn wípé ẹ dákun ẹ dákẹ́ ariwo, ẹ dákẹ́ ariwo, kò sí bí wọ́n ṣe ní gbọ́ nílé kejì nílé kẹta dẹ́ ń pẹ̀lú awuyewuye tó ti wà lórí oyè Lèmọ́mù Àgbà Ògbómọ̀ṣọ́, kò sí bí wọ́n ṣe gbarú àwọn ǹbẹ̀ yẹn lálejò ládùúgbò yẹn tó kìkì oníkan ládùúgbò yẹn pé àwọn kan wọ àdúgbò. Wọ́n ti máa gbé fúnra wọn ládùúgbò pé àwọn ẹgbẹ́ báyìí ti wá, àwọn wo ló wà ń bẹ̀ yẹn, àwọn oníwọlé, wọ́n ti máa gbé fúnra wọn. So gbogbo àdúgbò ló ti máa mọ tí ó ń lọ nínú agboolé yẹn. Àti pé pàápàá jùlọ tí a bá wo fídíò yẹn gangan, a lè pa àwọn èèyàn pọ̀ ńbẹ̀, wọ́n pọ̀ nulé, wọ́n pọ̀ ńta. Then ìgbà wọ́n ń sọ ọ̀rọ̀ tí wọ́n lọ́wọ́ tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fáwọn igun ti Ayílára Malam Abdulkareem tó ń jágbẹnusọ wọn, ní kọ́ọ̀lù Lèmọ́mù Àgbà Yunus Taliat ń lọ wọlé sọ́dọ̀ àáfàá ńlá wa ẹni yìí. Wọ́n dúkọ̀ pé oyè kan tí wọ́n pè wọ́n, bọ̀ tí mi ìrántí orúkọ rẹ̀ yẹn, oyè yẹn dáadáa, bọ̀ mi ìfẹ́ pè wọ́n ní tí ò ṣe, mo jẹ́ kí n lo bàbá wa ẹni ńlá ẹni yẹn ní àpọ́nlé àáfàá wa Ṣúgà. Oyè yẹn mo fẹ́ fi pè wọ́n, oyè mùsùlùmí tí wọ́n fún wọn yẹn mo fẹ́ fi pè wọ́n, bọ̀ mi ìrántí oyè yẹn. Gẹ́gẹ́ bí mo ti máa ń sọ fún yín pé mi ò kí ń sàfà ẹlẹ́rìí olùgbà, ṣùgbọ́n ibi tí àwọn àáfàá, ẹ̀yin àáfàá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹni ńlá ẹni yẹn ní àpọ́nlé, tí ẹ kọ̀ntínú, tí ẹ ń gbé iṣẹ́ táwọn bàbá wa ti ṣe sẹ́yìn tájú àáfàá ńláńlá jákàjàkà láwọn iṣẹ́ rere, iṣẹ́ ribiribi tí wọ́n ti ṣe lórí ẹ̀sìn, tẹ wá ibi táwọn bá a dé, tẹ jágbà lọ́wọ́ wọn, tẹ gbé láti ibẹ̀, tẹ wá ń ṣàtúnṣe náà bọ̀. Àwọn kàńdá tó wà lára yín gangan tí ò jẹ́ kó tọrọ kí òdodo kó jáde, ń ló mú kírò èmi yọ jáde. Èyí ṣèmi nìkan, àmọ́ ẹni tí ọ̀ka kéwú tó ti bẹ́ kálú ọ̀rọ̀ yìí pé ibi tẹ́ ń kó wa rè yìí o, ìgbọ́ bá yá sí tẹ́ bá dá wàhálà yìí lẹ́ẹ̀kọ́ lọ́nkọ́ mọ́ gbà fún yín, gbogbo àwa tá a kéwú lẹ́ padà kú bọ́n lé lọ́wọ́ pé ká máa jà, kọ́mọ́ wàá fi di bẹ́ẹ̀ ìlú máa olúkálukú pariwo láti pé kí àtúnṣe ó lè wá kíákíá. Kẹ́ ẹ̀yin àáfàá kẹ́ mọ̀ tẹ́ ń ṣe fa, ẹ̀yin àáfàá kẹ́ mọ̀ tẹ́ ń ṣe gidi, ẹ̀yin bàbá wa kẹ́ ẹ ṣe làákàyè pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tẹ́ bá ń gbé lórí ẹ̀sìn Islam. Ọ̀rọ̀ yìí ti kú òní kékeré o, ẹ má jẹ́ ká tanra wa, ọ̀rọ̀ ti kú òní kékeré. Ọ̀rọ̀ tẹ̀ ti kú òní wípé ó ń kálukú wà káwọ́ gbéra á máa wí tí ó forí sọ, rárá o. Gbogbo agbára tó ń kálukú bá nílò ń kálukú ọmọ ìjà, ogun ọmọ fi ṣẹlẹ̀, torí bí kan náà ni wàhálà ti bẹ̀rẹ̀. Ìbẹ̀rẹ̀ wàhálà lèèyàn dẹ̀ mọ̀, kò sẹ́nìkan kan tó lè fọ́ sọ́yà ipò mọ àárín rẹ̀ àti ibi tí ó láǹdì sí. Dẹ̀ ń pàápàá jùlọ Lèmọ́mù Àgbà Yunus Taliat bí ẹ̀mí rẹ̀ ṣe yí pẹ̀lú àwọn tó jẹ́ bàbá àṣàlẹ̀ rẹ̀, pẹ̀lú àwọn ọmọlẹ́yìn rẹ̀ tó ń pè lọ́dọ̀ mùsùlùmí lẹ́nìgún tóun. Tàbá ní ká káwọ́ gbéra ká máa wo tí ń lọ, tí wàhálà bá dé tán àlè káwọ́ gbéra mọ́, gbogbo wa ló máa kàn, àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtàwọn oníṣẹ̀ṣe àtàwọn tí ò lẹ́sìn àtòní àtàlejò ló máa kàn. Ọlọ́run má jẹ́ ká rógun wàhálà, má jẹ́ ká rógun ẹjọ́, má jẹ́ ká rógun ìjà ẹ̀sìn. Àmín àṣẹ, àmín àṣẹ, àmín àṣẹ. Tàbá wá ṣàkíyèsí dáadáa gẹ́gẹ́ bí a ṣe ń bá bọ́ látẹ̀yìn, Lèmọ́mù Àgbà Yunus Taliat ó ń sọ bígbà tó ń fẹ̀sùn kan àwọn ẹgbẹ́ rọ́bítọ̀, àwọn tó wá ṣe ìwádìí yẹn, àwọn ìgbìmọ̀ yẹn, wípé gun kan ni wọ́n dé, wọn ò dé gun tòun. Tí Malam bàbá wa ẹni ńlá ẹni yìí Alfa Ṣúgà tí wọ́n fi wá ṣe fọ́nrán lórí rẹ̀ jáde wípé ó pè àwọn lóòótọ́ wípé táwọn bá ti kúrò lọ́dọ̀ igun Ayílára
tí bàbá olórí ẹbí wà ń bẹ̀ tí Malam Abdulkareem tí wọ́n ṣe agbẹnusọ fún wọn ìpọ́dọ̀ àwọn ni kí wọ́n máa bọ̀ ṣùgbọ́n wọn ò lájá bóyá nú agboolé yẹn gangan wọ́n wà ní o bóyá nú ọ́fíìsì wọn wà ní o ibikíbi tó bá lè wù kún ó lè wà wípé wọn ò lájá ṣùgbọ́n padà wá fi ń yá wọn wípé inú agboolé yẹn gangan làwọn wà inú agboolé yẹn gangan tí wọ́n ti ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ẹbí Ayílára tí bàbá Mọ́gàjí àgbà wà ń bẹ̀ tí Malam Abdulkareem ṣe agbẹnusọ fún wọn ibẹ̀ náà wọ́n wà á jẹ́ pé bẹ́mi ṣe rò ó bí mo ṣe rò ó pẹ̀lú ọmọdé tèmi o Ìmáàmù àgbà Yunus Taliat àtàwọn tó pè mọ̀lẹ́bí rẹ̀ wọ́n rí gbogbo tí ń lọ ń bẹ̀ wọ́n rí gbogbo ohun tó ń lọ torí inú agboolé la pé o ó dàbí primary school àbí secondary school tí wọ́n fẹ́ǹsì ní administrative block wọ́n ń ṣe meeting kan bẹ́ẹ̀ táwọn èèyàn ń hó bẹ́ẹ̀ káwọn classrooms wọ́n wá sọ pé àwọn ògbọ́n tí ń lọ ẹnìkan ó ti lọ bẹ̀ bóyá ó ní fún nǹkan kàbí kejì tí ó ti padà wá sínú classroom jẹ́ sọ pé nǹkan bábà máa ń ṣẹlẹ̀ so òkìkiri ó ti kàn so dájúdájú Ìmáàmù àgbà Yunus Taliat àtàwọn tó pè ní mọ̀lẹ́bí rẹ̀ pé àwọn ń retí àwọn alátúnṣe ẹgbẹ́ rọ́bítọ̀ lọ́dọ̀ àwọn tí bá ti kú ń bẹ̀ àjẹ́ wípé wọ́n mọ̀ sí ti ń lọ ń bẹ̀ wọ́n mọ táìmù tí wọ́n wà ń bẹ̀ ni wọ́n fi pè dẹ́ka tó wá ṣe àkíyèsí nǹkan kan dáadáa wọ́n ní a ti kọ́kọ́ dé ọ̀dọ̀ Ìmáàmù àgbà Yunus Taliat wọ́n ti dọ́dọ̀ wọn nínú mọ́sálásí tí wọ́n ti lọ fi sọ̀rọ̀ wánilẹ́nuwò lọ́dọ̀ wọn tẹ́ni á lò bí wákàtí méjì so ibi tíyàn bá lọ lo wákàtí kan 30 minutes wákàtí kan àbọ̀ wákàtí méjì kìí ṣe kékeré táìmù o ẹ má jẹ́ ká tanra wa kìí ṣe kékeré àsìkò ni wọ́n ti kọ́kọ́ dọ́dọ̀ wọn kí ló dé tí wọn ò fix another time fún wọn ń bẹ̀yẹn wípé ìtìbéèrè tẹ fẹ́ ṣèwádìí yìí o ní tẹ bá wá yìí o sọ fún mi mọ̀ rárá ọba mi lójijì ni kò sí dáhùn ńlẹ̀ báyìí àyàfi tẹ bá lè sọ nígbà báyìí ó lè jẹ́ pé lọ́jọ́ yẹn náà ni ó lè jọ pé ọjọ́ kejì ni ẹ má jẹ́ ká ṣe ra gbọ́ ó lè jẹ́ ọjọ́ yẹn gangan wípé àárọ̀ tẹ wá bá mi yìí o ẹ dákun tọrọ lẹ́mí nìkan wà ń bí àwa méjì pé la wà ń bí ìbéèrè yìí ò sí dáhùn láì jẹ́ wípé gbogbo mọ̀lẹ́bí péjú àti ibẹ̀ ni ó ti máa naago sáwọn mọ̀lẹ́bí rẹ̀ lójú wọn gangan tí ó máa pé ń kálukú ó gbọ́dọ̀ fífalẹ̀ because ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ téèyàn ó gbé sápamọ́ kì í ṣe ọ̀rọ̀ téèyàn ó fàṣírí nǹkan kan bò gbogbo téèyàn máa ń pa ẹ̀ pátápátá gbogbo àṣírí téèyàn máa ń pa ìtọ́jẹ́gun téèyàn pátápátá ilẹ̀ yóò tú jáde lèyìn ó fi gbogbo ẹ̀ hàn kedere ìní ó fi jẹ́ kí wọ́n rí di bí ọ̀dọ̀ igun téèyàn ti ṣe rí kì í ṣe páàfin nǹkan kan pamọ́ á wà á dáhùn béèrè tán ìgbà tó bá dáhùn béèrè tán tí wọ́n á lọ gùn kejì gbogbo àwọn nǹkan tí wọ́n ò ro kàn táwọn gùn kejì wá ń sọ tó wá jẹ́ ní tó jẹ́ wípé tó ti yẹ kó o sọ ní sáìdì tiẹ̀ tó ti yẹ kó o pèsè fún wọn ní sáìdì tiẹ̀ fún díkan àbí kejì tó rí pèsè débi pé kó kún ojú òṣùwọ̀n kó pé kó kún rẹ́múrẹ́mú kó fẹ́ lè mọ sẹ́dá alẹ́ yóò gbìyànjú wọn pé eléyìí kún okun ojú òṣùwọ̀n gbogbo ń tọ́ sọ ọ́lẹ̀ yìí o kò sátàdánù ń bẹ̀ ó rí i ṣe lọ́jọ́ tí wọ́n wá bá ẹni mọ́sálásí tí wọ́n tún fi àtàwọn ẹgbẹ́ àwọn mọ̀lẹ́bí Ayílára níbi tí bàbá olórí ẹbí gangan wà tí Malam Abdulkareem tí wọ́n ṣe agbẹnusọ fún wọn tẹ́tún wá fi ń sọ wípé àwọn bàbá wa ṣúgà pẹ̀lú ẹgbẹ́ tí wọ́n ń sálà ń ṣàtúnṣe yìí wọ́n ti take side yẹn ni pé wọ́n ti tò sẹ́yìn ẹnìkan directly or indirectly ní tójú hàn kedere àbí ní ọ̀nà ẹ̀bùrú ìfi ń yé wa wípé kí ló dé ibo lẹ sọ̀rọ̀ dé kí ló lè fà á kí ni tẹ́ ẹ rò débẹ̀ gangan kí làníyàn yín gangan tẹ́ ẹ fi ń sọ fún Ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ Ìmáàmù Yunus Taliat wípé pẹ̀lú àrífín tó ṣe sí bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ bàbá wa ọba Afọlábí Ọláoyè Ọládùnní Gándì Olúmọgẹ́gẹ́ kẹta kádé ọpẹ́ lórí kí bàtọ̀ pẹ́ lẹ́sẹ̀ káwọn ẹ̀sìn ọ̀bọ jẹ kó pẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ ní dàrú bàbá ọ̀sàmì àṣẹ wípé kún ó ṣe wútúbà ní jímọ̀ méje kò sì gbọ́dọ̀ pẹ́ ní tó tẹ̀lé ọ̀rọ̀ táwọn ń sọ yìí kó fi máa ṣe ìtúbà lọ́wọ́ bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀
pé wọ́n ń ṣèdájọ́ nù wọ́n sì láwọn ò wá fún ìdájọ́, àwọn wá fún ìfọ̀rọ̀wárẹnilẹ́nuwò, ìtanásí tí ń ṣẹlẹ̀ gangan kó hàn sí gbogbo ẹgbẹ́ rọ́bítọ̀, ó sì hàn sí gbogbo ẹgbẹ́ mùsùlùmí lápapọ̀, ó sì hàn sí gbogbo àwọn mùsùlùmí àti gbogbo àgbáyé láti fi rí wípé àwọn náà ṣègbésẹ̀ tọ́tọ́, wọ́n ṣègbésẹ̀ tó yẹ láti fi jẹ́ wípé kí gbogbo èèyàn mọ ní ti ń ṣẹlẹ̀, tí gùn kíní bá sọ tiẹ̀, tí gùn kejì sọ tiẹ̀, tí a dọ́dọ̀ bàbá kábíyèsí táwọn náà sọ tiwọn, tí a dọ́dọ̀ àwọn ẹgbẹ́ mùsùlùmí tí wọ́n sọ tiwọn, òǹkálukú náà pẹ̀lú làákàyè pẹ̀lú ọgbọ́n rẹ̀ láwọn tó tẹ̀ lọ́rọ̀ yìí, tẹ́ láwọn tí ò ní ṣe àbòsí, láwọn tí èjẹ́ pé wọ́n wo fíìmù ẹyọ kan wọ́n fi ń dájọ́, wọ́n wo fíìmù méjì wọ́n fi ń dájọ́, tí wọ́n tẹ̀lé bọ́mbà tó bọ́mbà látòkè ọ̀tún àti ọ̀tún àtàláfíà, òkè àti ìsàlẹ̀ àtàárín òyì rẹ̀ tí wọ́n ń bá róòlù gidi. Ibẹ̀ ni làákàyè òǹkálukú ti máa sí pé pẹ̀lú ntẹ́ni yìí sọ̀kalẹ̀ báyìí tó ṣẹlẹ̀ ní, pẹ̀lú ntẹ́ni yìí sọ̀kalẹ̀ tó ṣẹlẹ̀ ní, pẹ̀lú táwọn ẹni yìí sọ o tó túmọ̀ sí ni tòtítọ́ yóò máa fi ojú ara rẹ̀ hàn. Ṣùgbọ́n nísìnyẹn wọ́n nígbà wọn kọ́ dé pẹ́ọ́dọ̀ àwọn ẹgbẹ́ mùsùlùmí wọn lọ, àwọn àìmọ̀ wọn níbẹ̀ ni wọ́n lọ tẹ́ lọ ṣe ìwádìí ọ̀rọ̀ lẹ́nu wọn. Imam Yunus Taliat ó sọ̀rọ̀ lórí yẹn náà yìí pé àwọn àìmọ̀ yẹn pé méjì nílùú, pé wọ́n pé méjì. Ṣé àwọn bàbá wa Akeugba Gold ẹgbẹ́ rọ́bítọ̀ gangan sáwọn ọ̀dá àwọn ẹgbẹ́ yẹn mọ̀ lu gbogbo elédè Yorùbá ni? Ṣé wọn ò dá wọn mọ̀ síra wọn wípé eléyìí ẹgbẹ́ mùsùlùmí yẹ káwọn ò débẹ̀, eléyìí yẹ káwọn ò débẹ̀? Ṣé wọn ò dá mọ̀ ni? Ṣé ẹgbẹ́ tí wọ́n gbé kalẹ̀ nígbé kalẹ̀ bó ti tọ́ bó ti yẹ lábẹ́sẹ̀ Islam ni nílùú Ògbómọ̀ṣọ́, àbí ẹgbẹ́ tí àwọn ẹgbẹ́ òríjínà ti wà tí àwọn kan wá kóra wọn jọ sẹ́gbẹ́ kan tí wọ́n tó ń fọ́ọ̀mù pàǹdà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ṣe náà lọ́fẹ̀ẹ́ jẹ́ ni àbí báwo? Ìyẹn kejì tí wọ́n ló tún wà. Mo fẹ́ ká ṣe àkíyèsí yẹn. Tó bá yẹ kí ẹgbẹ́ yẹn ó pé méjì láàrin ìlú Ògbómọ̀ṣọ́, àwọn tó wá mọ̀, tí ó bá yẹ kó pé méjì, àwọn tó wá wọ́n mọ̀, igun tó bá pé méjì tó pé mẹ́ta, igun tó bá yẹ kí wọ́n lọ láti lọ ṣe ìwádìí tiwọn, torí ìgbìmọ̀ àfáà ni wọ́n, ìgbìmọ̀ ìmáàmù ni wọ́n, so àwọn ó ti mọ̀. Tábà tún wá gbé yẹ̀wò dáadáa, nísìnyí Imam Yunus Taliat ó complain lórí àwọn ẹgbẹ́ àfáà tí wọ́n kọ́kọ́ lọ bá, ipò tó ń pọ̀ ẹgbẹ́ àfáà kan. Then ṣé o ò fọ́lò wọn kí ló fi rí wò? Ìwọ tó wà lórí íńtánẹ́ẹ̀tì 24/7 tó jẹ́ wípé orí íńtánẹ́ẹ̀tì gbogbo yín sùn sí, àfẹn tí ó bá ṣe èké, tí ó bá parọ́, tí ò ní sòótọ́ nìkan ló kù. Kò sí n tó ń lọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn awuyewuye Ìmáàmù Àgbà Ògbómọ̀ṣọ́ yìí tí títà èwo gbogbo ẹ̀ tó tún gba àwọn èèyàn tó háyà wọn tí wọ́n jókòó ti íńtánẹ́ẹ̀tì 24/7. Gbogbo fídíò sáwọn èèyàn ti ṣe sẹ́yìn tí wọ́n wọ channel òǹkálukú tí wọ́n lọ yẹ gbogbo fídíò wò. Èyí tó bá ti jọ mọ́rọ̀ tiẹ̀ tí wọ́n ń gbé jáde tí wọ́n ń ṣàbùkù fún gbogbo wọn. Ṣé ìyẹn ló wá fẹ́ fi yé wa wípé ìwọ ò ní mọ̀ wípé wọ́n ti délùú. Àwọn mẹ́ẹ̀ tí wọ́n ti délùú yẹn kó tó di pé wàá jà fún tiẹ̀, táwọn yẹn gan ló kọ́ yẹ kó sọ̀rọ̀ lé lórí. Tí ò bá sábòsí ń bẹ o, tí ò sábòsí ń bẹ, tí ò sí wáyò ń bẹ. Nígbà wọn ti wà ń bẹ̀ yẹn ni wọ́n á ti máa fọn rere rẹ̀ yìí pé tọ̀ méjì ló wà o, kì í ṣẹyọ ọ̀kan o, tẹ bá ti kú òun bẹ̀ yẹn o, àwọn míì tún wà o, ó ti gbé jáde. Ìgbà yẹn lẹ́sìn jọ máa drag ẹ̀ tó bá wá yà àwọn tó rán wọn wá ní ó ti gbọ́ orí nẹ́ẹ̀tì lélẹ́yìí, bí yẹn wà ń Kánò tó wà ń Kaduna tó wà ń lo òyìnbó, anywhere throughout the world tó bá lè kí àfáà yẹn wà nínú ara wọn ní gúrùpù wọn, wọ́n ń wo gbogbo tó ń lọ. Àwọn ó ti wá rí láti pẹ̀ pítọ̀ ibi tẹ́ wà lọ́wọ́ tẹ́ ti ń ṣe interview yìí o, tẹ́ ti ń béèrè lọ́wọ́ àwọn èèyàn ìṣèwádìí yìí o. Imam Àgbà Yunus Taliat ti ń pariwo pé méjì ní o, àtìgbà yẹn ti máa sọ́ọ̀fù problem yẹn tí ó bá níwàyó nú. Ìyẹn àkọ́kọ́, Imam Yunus Taliat ó kùnú láàrin yẹn. Tó bá jẹ́ pé lóòótọ́ ẹgbẹ́ yẹn lè pé méjì pé mẹ́ta pé mẹ́wàá láàrin ìlú tí wọ́n sì àpúrúfù rẹ̀ kó lè jíra gbogbo wọn tí èsì ọ̀tẹ̀, ó kùnú láàrin yẹn, ó fà sẹ́yìn. Then ìgbà tí wọ́n tún lọ sọ́dọ̀ bàbá wa kábíyèsí kájọ pẹ́ lórí kíbàtọ̀ pẹ́pẹ́ lẹ́sẹ̀, ṣé yóò tún sọ pé òun ò rí fídíò tí wọ́n náà wò? Sẹ́tí ń lè gbogbo tí ń lọ lòun náà ń fólò, gbogbo tí ń lọ ilé ń fólò. Tó bá ní complain láàrin yẹn náà tó ní ẹ̀hónú láti fi hàn nípa bí wọ́n ṣe ìdáhùn tí bàbá wa ọba Afọlábí Ọláoyè Ghandi Olúmọgẹgẹ kẹta
gbogbo ìdáhùn tí wọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ jáde bẹ́ẹ̀ dáhùn tí ọ̀rọ̀ tí wọ́n bí wọn àwọn ìdáhùn tí wọ́n fi lé orí àwọn ìbéèrè yẹn tí ọ̀rọ̀ bá wà lórí rẹ̀ àtìgbà yẹn náà ló yẹ kí ó ti tún sọ jáde wípé tọ̀ ogun tí wọ́n ń sọ yìí o kò rí bẹ́ẹ̀ o báyìí lórí o báyìí ni ó rí ẹwà rí yẹn so gbogbo ẹ̀ ló ń fọ́lò bọ̀ látẹ̀yìn tó fi wá tó dọ́ ọ̀dọ̀ tiẹ̀ dẹ́bí mo ṣe ń wò níbi ó ní fídíò kan tí mo wá tí mi ò rí níbi tí Ṣẹ́gun Ayílára tí Malam Abdulkareem tí wọ́n ṣàgbẹnusọ fún wa yẹn táwọn bàbá àgbàlagbà yẹn wà ó ní fídíò kan tí mo wá àárín kan tí mo fẹ́ cut mo wá mi ò rí ibi tó wà torí fídíò yẹn gùn gan bóyá lọ bí 2 hours so mo wábẹ̀ mi ò rí ibi tí àwọn tí Malam Abdulkareem tí wọ́n ti sọ̀rọ̀ jáde wípé ká wípé ẹ dákun ẹ mọ̀ wá báyìí mọ́ tó bá jẹ́ pé ẹ bá sọ fún wa wípé ẹ̀ ń bọ̀ ni àwọn ọ̀bá pọ̀ jù báyìí lọ àwọn gbogbo fídíò yìí sì ni pé yà ń parọ́ gbogbo àwọn tó bá wo fídíò yẹn látó kéde lẹ́yìn tí mò ń sọ yìí kì í ṣe rọ́ kì í sí pé mò ń wọ́ọ̀kì ẹ̀ sí ẹ rí i pé tìlẹ̀ mọ́mọ́ Yunus Saliat nàbí tó náà ti complain mi rí ẹ̀ náà give out so kò sí rọ́ńbẹ́ tó náà sọ ni ìní ṣàfikún bètẹ̀ ní ṣàyọkúrò bó ṣe rí gẹ́lẹ́ ìbí ó sì máa gbé kalẹ̀ then Malam Abdulkareem náà sọ̀rọ̀ débi kan pé káwọn bá mọ̀ pé ń bọ̀ ni àwọn ọba múra kalẹ̀ pé àwọn ọba pọ̀ jù báyìí lọ kò sọ̀rọ̀ ń pa fáàtì o pọ̀ pípọ̀ yẹn wípé àwọn ọba pọ̀ ju ẹbí ọba péjú jù báyìí lọ fáàtì wọn ló sì wà nílẹ̀ digbidigbi kì bá ṣèyàn méjì kì bá ṣèyàn kan ní bá fáàtì yẹn wọ́n gbé kalẹ̀ níbẹ̀ so ó dùn wọ́n pé wọn ò jẹ́ káwọn pọ̀ ọ bá wọn lójijì dẹ́gbó sì wá bá wọn lójijì yẹn kò bá fáàtì àwọn ẹ̀rí tí wọ́n lójijì mo tó fẹ́ ká ṣàkíyèsí yẹn dáadáa tọ̀rọ̀ náà ọba mo fẹ́ ká ṣàkíyèsí rẹ̀ torí ibi tọ́rọ̀ dé dúró ń sìn báyìí kò gbọ́dọ̀ di pé tí gbogbo mọ̀lẹ́bí bá pé tán pátápátá ni yóò tó máa rí òtítọ́ ọ̀rọ̀ mú jáde tẹ bá wo ẹbí Ayílára ibi gun táwọn bàbá àgbàlagbà yẹn wà bàbá onírun funfun yẹn tí Malam Abdulkareem tí wọ́n ṣe agbẹnusọ fún wọn ibi mo wo igun wọn yẹn dé kódà kí wọ́n bá Malam Abdulkareem nìkan kí wọ́n bá òun nìkan lẹ̀ wípé kò sí gbogbo àwọn àgbàlagbà kankan lé kódà pàápàá jùlọ kò sí bàbá wa ìmáàmù ààfin bàbá wa Abibulahi Ayílára ẹni ọlá ẹni iye ní àpọ́nlé kọlọ́mbù kọ́gbọ́n kọlá bàbá pé kò sí àwọn gangan lẹ̀ pé kò sáwọn gangan lẹ̀ ẹ rí wípé fáàtì wọ́n sì tún bá lọ bàbá yìí wọ́n tún bá bí ṣe ń sọ ní èèyàn lẹ́kàn wò yí pé àwọn ọ̀pọ̀ nínú ẹbí wọn ti ń ráyè ìjókòólẹ̀ tí wọ́n rẹ̀yàn ránṣẹ́ sí ọ̀tán gbọ́ sí ọ̀ tí wọ́n mọ̀ sí tẹ́tẹ̀tẹ̀ yọjú ẹ rí i pé yẹn ò ní wọ́n lè má pọ̀ nílẹ̀ ṣùgbọ́n ti tọrọ òdodo yẹn àwọn ń gbé rìn ni tẹ bá wá wogun ti Malam Limamu àgbà Yunus Saliat Limamu àgbà ìlú Ògbómọ̀ṣọ́ tẹ bá wá wo egun tiwọn náà ẹ rí wípé àwọn ń bèsì lórí wípé ọtí táwọn bá pọ̀ níjókòó kó tọrọ tó jáde ẹ ṣàkíyèsí àrìn yẹn dáadáa torí ń pé sí àwọn gangan nígi lẹ́yìn tí ń ṣẹlẹ̀ backbone of the issue àwọn gangan ni a jẹ́ egun tó di sáìdì tí wọ́n mú egun tó di mú sínkúnsínkún tó jẹ́ wípé gbogbo òtítọ́ òdodo ẹnu wọn ló ti lè jáde tí gbogbo àgbáyé pátápátá tí wọ́n mọ̀ wípé yes bó ti sọ yẹn gẹ́lẹ́ ló ṣe rí tí gbogbo owó nífẹ̀ẹ́ sí wípé yes n ti ń sọ gangan nìyí bó ṣe rí ní sọ yẹn ó wá lè jẹ́ gun irọ́ ó lè jẹ́ gun òótọ́ ọ̀nà tó bá lè kọ́ mọ́ lè máa gba aṣọ àbọ̀tá àmọ̀ pé tí ń jáde lẹ́nu ẹ̀yìn láfi jọ́ọ̀jì nǹkan kó máa fi ṣẹ̀ṣẹ̀ dájọ́ nísìnyí wọ́n sọ fún ọ pé ò kì í ṣe ọmọ inú ilé ò kì í ṣe ọmọ inú ilé àwọn bí o ò lẹ́tọ̀ọ́ sí oyè Limamu àgbà tó wà lọ́wọ́ rẹ̀ yẹn pé mistake àṣìṣe ńláńlá làwọn ṣe tó ìyẹn fi dọ́wọ́ rẹ̀ kò sẹ́ni tó ṣàkíyèsí rẹ̀ ó ti dọ́wọ́ ẹ̀ tán kí làákàyà àwọn tó sọ kó tó fojú hàn káwọn tó wá rí bí eléyìí àṣìyàn ni o àṣìyàn Limamu ni fún ìdílé àwọn kì í sọmọ bíbí inú ilé àwọn ni dá fi wá rò wípé àwọn ti tún yàrá kan sí fún ọ tẹ́lẹ̀ tí wọn ò parọ́ kódà nu yàrá òun gangan ni làwọn ti ń ṣe ìpàdé pẹ̀lú àwọn ẹgbẹ́ rọ́bítọ̀ àwọn aṣojú wọn tó wá pẹ̀tù síjà tó wá ṣèwádìí nípa tí ń lọ ń pa àjà yẹn inú ilé gangan làwọn wà ìwọ́dẹ̀ ń sọ fún wọn pé inú agboolé gangan nìwọ náà wà tó fi pè wọ́n tó fi pé
ẹni ńláwọ ẹni yìí Alfa Sugar táwọn fi sọ fún páwọn ò lè gbé pé kó ṣe voice note tó wá ṣe ìyẹn ìgbẹ́gbẹ́nu ilé yẹn lọ wà ó yẹ káwọn yẹn ti tọ́ lólongó ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé yes ọ̀dọ̀ ti dá ọ̀nà ìlú pọ́dọ̀ wọn ni wọ́n wà ẹ ti wá fẹ́ nìkan sọ́ta àbí kí gbogbo yín gan lọ dó ń ta dì wọ́n wípé tọ̀ ẹ̀ ń jáde o ọ̀dọ̀ tiwa lọ́kàn o ẹ gbé kámẹ́rà kalẹ̀ ìgbà wọn wá jáde kú lọ́dọ̀ tiwọn tí wọ́n ṣe jáde yẹ tí wọ́n bẹ́yìn ń ta rẹpẹtẹ yes inú agboolé táwa náà wà ní o ẹ mọ̀ bọ̀ wá lọ́dọ̀ tiwa náà dẹ́ńtà bá tún wá gbé yẹ̀wò tá a gbé yẹ̀wò dáadáa ṣé nígbà wọn fi lọ́dọ̀ wa bàbá sọ̀hún ẹ̀mí ìlú ni wọ́n lọ́dọ̀ wọn ẹ jẹ́ ká gbà nìyẹn yẹ̀wò dáadáa àwọn ńlá káyè ẹ jẹ́ ká gbé yẹ̀wò èmi lè má rí dáadáa tán bọ̀tí tèmi rí ń bẹ̀ lèmi mo fi ń sọ̀rọ̀ mi wà ní ṣàfikún mi ní ṣàyọkúrò nu tí mo bá rí àwọn tó bá tún wá rí ìjù mi lọ lábẹ́ comment alẹ́fisì àbí ká náà fi ṣe fídíò jáde ẹ̀mí èlò wọn lọ́dọ̀ bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ láti lọ ṣe ìwádìí lọ́dọ̀ wọn ẹ̀mí èlò wọn lọ sí ẹgbẹ́ àwọn àlùfáà yẹn ẹgbẹ́ àwọn àyímọ̀ yẹn ẹ̀mí èlò wọn lọ sọ́dọ̀ wọn láti lọ ṣèwádìí ẹ̀mí èlò wọn lọ sílé ẹbí Ayílára ibi tí bàbá onírun funfun wà yẹn tí Malam Abdulkareem tí wọ́n ṣe agbẹnusọ fún wọn ẹ̀mí èlò wọn lọ ọ̀dọ̀ wọn lọ ṣèwádìí ẹ̀mí èlò ni wọ́n lọ ọ̀dọ̀ Lèmọ́mù àgbà Lèmọ́mù Yunus Taliat lọ ṣèwádìí ẹ jẹ́ ká gbàrin yẹn yẹ̀wò ẹ má jẹ́ ká fi gbá kan bọ̀ kan nú gẹ́gẹ́ bí n tèmi wò ẹ̀ẹ̀kan ni wọ́n lọ sọ́dọ̀ bàbá wa Ṣọ̀ún ẹ̀ẹ̀kan ni wọ́n lọ bẹ̀ ní fídíò tẹ́mi rí then gẹ́gẹ́ bí tèmi tún wò àwọn ẹgbẹ́ àáfàá àti Ògbómọ̀ṣọ́ àwọn ẹgbẹ́ àyímọ̀ yẹn ẹ̀dá kan má bínú tó lọ́n ti ń bari pé dáadáa ìpè mo sọ fún yín pé ẹ̀kan rírun gbọ̀n ni èmi ò kí ń sàfà kọ́mọ́ bá a dàrú ẹ jẹ́ kí mi náà jáde kọ́mọ́ dìńtẹ́ padà wá máa gbé bọn láwàtà àtọ̀rẹ́yà àwàtà àbá kakéwulẹ̀ kọ̀ọ̀kọ́ lò ló jẹ́ tètè jáde o tọ́lá wa tá a mọ̀ nǹkan kan ọlọ́mọdé ká rógun mọ́jà rí wàhálà tó bá tabání ò ní ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ kò sẹ́ àáfàá kankan tí ó pọ́n wọn síwájú ogun ẹ sì ní kó àwọn ọmọ tẹ́tẹ́ bínú ẹ ní kó wọn síwájú ogun àwa tá a kéwù yìí náà lẹ́kọ̀ọ́kọ́ ṣàjọ àwa lẹ́ẹ̀dójú wa kọ ogun gbogbo bá ń rọlẹ̀ tán lẹ́ẹ̀fà àwọn ọmọ tiyín tì wá lẹ́yìn bẹ́ẹ̀ ni tó ń lọ jẹ́ kémi ọ jáde ká máa pẹ̀tù sóńkálukú nú ká máa sọ tí ń jó títọ́ àtòdodo tá a sì ń ro kàn tá a ń retí wípé òtítọ́ àtòdodo gbọdọ̀ jáde lẹ́nu ẹ̀yin àfáà láti gbogbo wa gbogbo àkọ́àgé sọ̀rọ̀ mùsùlùmí nìkan gbogbo àgbáyé gbogbo ẹ̀sìn pátápátá ló dojúkọ ẹ̀yin àfáà ẹ̀sìn Islam ẹ̀yin àfáà mùsùlùmí gbogbo àgbáyé pátá ní ń wo ìṣesí yín ní ń wo sọ̀rọ̀ sí yín ní ń wo wà sí yín ní wọ́n ń wo bẹ́ẹ̀ ṣe ní òótọ́ sí lórí ẹ̀sìn tẹ́lẹ̀sìn yìí ní wọ́n ń wo bẹ́ẹ̀ ṣe ní òtítọ́ àtòdodo bẹ́ẹ̀ ṣe máa ń dájọ́ tiyín lọ́nà òtítọ́ tàbọ́ ní èrú kálukú ń garùn wò ní báyìí pé yes ọkàn yín báyìí à ń wò torí wàhálà yín gulegule ẹ̀sìn yín ló dáa jù ẹ̀sìn yín ló dáa jù bẹ́ẹ̀ ṣe wá ń ròyìn pẹ́sìn Islam ló dáa jù yìí ẹ̀sìn Islam ní ìwé rẹ̀ dáa jù ńlọ mọ́jù ńlọ pé jù ńlọ dùn ká jù ńlọ rọrùn jù pé wà mùsùlùmí ńlọ dáa jù gbogbo àgbáyé pé ẹ̀sìn tá a gbé dání ẹ̀sìn Islam kó ńlọ lálàáfíà jù ìsìn wọn wá ń bẹjú wà pítọ̀ gbogbo tẹ́ ẹ là kalẹ̀ yìí ẹ wá jẹ́ àmọ́ garùn wò ṣé bẹ́ẹ̀ ló wá ṣe rí àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wá rí wípé láì ní parọ́ láì ní fòlòlò sọ òlòlò fọ́hùn gbogbo tí à ń wò mọ́ wa táwa kalẹ̀ yìí wọ́n fẹ́ mọ́ rẹ̀ yọ̀ kán rẹ̀ lára wa ọ̀rọ̀ débi tí àgbé sọ ó débi òkodoro ọ̀rọ̀ ibi a bá sì wí sí kọ́là kú sí ọfẹ́ mọ́ tẹ̀yọ ẹnìkan tó ti rà pẹ̀rẹ̀ òótọ́ tó fẹsẹ̀ múlẹ̀ tó dó látòkè tó sì kanlẹ̀ lára ẹ̀yin àfáà mùsùlùmí yìí lẹ́yìn lára ẹ̀yin bàbá wa tó jẹ́ pé ẹ̀yin làwa fi ṣàgbẹ́kẹ̀lé pé àkúbà nábì láyé ibi tọ́lọ̀ ń sì wà àdáàmà kò sẹ́ni tó lè sọ pé ibi tọ́lọ̀ ń wá ní òun lọ́dọ̀ rẹ̀ láti lọ ṣèwádìí ẹ̀yin àfáà yìí náà ní ẹ jẹ́ olùtẹ̀lé ànábì tẹ́ẹ̀lá gbogbo ẹ̀yẹ wa látòkè délẹ̀ bẹ́yìn ṣe wá wà fáwọn mùsùlùmí là ń pásítọ̀ wà fáwọn kìrìsìtẹ́nì là ń babaláwo ní àwọn wà fáwọn oníṣẹ̀ṣe òǹkálukú ló di tiẹ̀ mú igun tiyín ló wá ṣẹlẹ̀ yìí ní gbogbo àgbáyé fi wá ń wò wípé tọ wàhálà yín ló sì pọ̀ wàláhì tàláhì sọ́bìláhì làṣìláhìláhìláwà tí Ọlọ́run bá gbà fún yín ẹ̀yin mùsùlùmí ẹ sọ gbogbo kìrìsìtẹ́nì àtòníṣẹ̀ṣe àgbáyé dídí mùsùlùmí ibi tẹ́mi wá yí dé ibi tí ẹ̀mí wá le dé tí wà sí wá le dé tí sì ń wù wá kó rí bẹ́ẹ̀
tó bẹ bá báwọn àfáà ṣe múra kankan sáwọn oníṣẹ̀ṣe bí wọ́n ṣe múra kankan sáwọn kìrìsìtẹ́nì ní tí ànábì gan ò rí ṣe sallallahu alaihi wasallam tí ò rí ṣe ń gbà ayé rẹ̀ ní ànábì tiwa tọ́lọ́hun ò fún láṣẹ kó lè rí ṣe tọ́lọ́hun ò sì ṣe tẹ́yìn wá takuntakun wípé dandan gbogbo àgbáyé pátápátá a gbọ́dọ̀ di mùsùlùmí nísìn gbogbo ìwà rere tí wọ́n wá wò mọ́ wa lára nísìn gbogbo nǹkan rere gbogbo ìwà rere ìdájọ́ rere ìwà rere ìṣẹ̀sìn rere àlàáfíà tí máa bá ẹ̀sìn dúró tata spread àlàáfíà sí gbogbo ìlú tá a bá rí tí ń bàjẹ́ tata pẹ̀tù sí i tá a sọ tí ń jòdìtọ́ tí ń jòdòdó tí gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí gan tọ́kàn wọ́n balẹ̀ pa láwọn aṣíwájú táwọn tó jẹ́ kìrìsìtẹ́nì tá a takú tì yìí tó jẹ́ oníṣẹ̀ṣe tí tá a mú wọn kankan tá a fẹ́ rí wọn láyé yìí táwọn náà mọ̀ wá wò ń wò pé ẹ̀sìn yìí kì í ṣẹ̀sìn tí èèyàn gbọ́dọ̀ máa wòran dandan àwọn gbọ́dọ̀ wá darapọ̀ mọ́ wa tẹ́nìkan wà ní kọ́ wọn tí wọ́n máa wá lẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n máa darapọ̀ mọ́ wa ǹjẹ́ bẹ́ẹ̀ lẹ̀ wá ń ṣe ǹjẹ́ bẹ́ẹ̀ lẹ̀ ń ṣe lọ́jọ́ kálukú dìde làfáà kan fi ń sọ àfáà lẹ́gbàá pé tí ọba ka kéwò kò lè dá sórí ẹ̀sìn Islam kò lè dá sí ń bo àìmọ̀kan dààmú rẹ gan yá àìmọ̀kan dààmú ẹ torí gbogbo yé múra kankan bó lè dogun kó dogun bó lè di wàhálà kókó di wàhálà mélòó gbogbo ẹ̀yìn àfáà ṣé tọ́mọ wá délẹ̀ tán sẹ́yìn àfáà lè gbébọn kápẹ́yìn àfáà nìkan àtàwọn ọmọ yín tó ṣeé ṣe ẹ ní lọ sójú ogun ìní tàn yín ẹ sì lọ́mọ kankan tẹ́ kó kalẹ̀ àwa tá a jẹ́ mùsùlùmí tá a ka kéwú lẹ́tọ̀ọ́ fi òfin àlùkùránì nìkan de gbogbo wa ilẹ̀kùn àjọ ṣoṣo sójú kan àwa lẹ́tì síwájú sẹ́rùpá àgbọ́n ni sẹ́rùpá àṣelàákàyè ni sọmọ tí ń lẹ́wà tì síwájú ogun sẹ́yìn lẹ́ síwájú ogun then mo fẹ́ pàkíyèsí wa sí nǹkan kan àwa tá à ń sọ wípé eléyìí ọ̀dà tọ̀hún ọ̀dà ńlẹ̀ Yorùbá tá à ń kánṣu gbogbo ẹ̀ ẹ má jẹ́ ká tara wa àáfà Haúsá lè lídìí ogun àáfà àwọn Haúsá wọ́n lè lídìí ogun tí báwọn náà wọ́n ń jagun bọ̀ látẹ̀yìn tí wọ́n ní sọ́jà kankan ni tó àáfà àti Yorùbá ìgbọ́lẹ̀ ti fẹ́ rí gbogbo ntẹ́yìn wá ń kọ́ èyí sọ dárúkọ rẹ̀ gbogbo ntẹ́yìn ń kẹ́yìn sí yẹn pé kódà ntọ́ba tí ọ̀dà ń bẹ̀ rárá ni ká yọ dànù èyí tó bá léwé tó dáa tá a múlò tá a fi ta ààbò fúnra wa ẹ̀ sì wá ní gbogbo ọ̀dà ẹ̀ sì á kọ̀ndẹ́mù gbogbo ẹ̀ lè kọ̀ndẹ́mù gbogbo ẹ̀ máa lọ́wọ́ o wàhálà lẹ́sìn dálẹ̀ yìí wàhálà gidi ilẹ̀ kó sí orí ilẹ̀ yìí tó jẹ́ pé ogun lẹ̀ ń pariwo ìrìn kó dogun gbogbo yín rìn gbogbo téèyàn sì fi lè jagun tó lè jágbẹ́kẹ̀lé lé Yorùbá gbọ́ ẹ̀ lè ti kọ̀ndẹ́mù pé gbogbo nǹkan yìí ọ̀dà làwọn tọ̀hún sì ń lò ní ẹ fi ń sagbára ní ẹ fi ń gbalẹ̀ káàkiri ní ẹ fi ń gbàlú ní ẹ fi ń fẹ̀sìn Ìsìlámù lójú ẹwà rí yẹn ká wá padà sẹ́yìn pẹ̀lú gbogbo tí a ń bá bọ̀ látẹ̀yìn tá a bá wá wò dáadáa ń sìn yìí ẹ wo iye ìgbà ẹ count numbers of times tí wọ́n fi lọ ìdílé kọ̀ọ̀kan ọ̀dọ̀ àwọn àáfàá ìdílé ẹbí Ayélára ti Lèmọ́mọ́ Àgbà ìdílé ẹbí Ayélára ti Malam Abdulkarim ibi táwọn àwọn bàbá onírun funfun wà ọ̀dọ̀ bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ ẹ̀mí ìlú gangan ní ọdọọdọ ẹnì kọ̀ọ̀kan ìbílẹ̀ ti rí i pé Limamu Yunus Alias sorry to say tricks ń bẹ lọ́wọ́ bàbá yìí gan ọgbọ́n ète àrékérekè láti fi gbé gbogbo àwọn tó bá ń dá sọ̀rọ̀ ìjà yẹn láti fi gbóǹkálukú ṣubú ọgbọ́n ète ni wọ́n ti wá sọ́dọ̀ yín tí wọ́n bá yín nu mọ́ṣáláṣí tí wọ́n lu wákàtí méjì lọ́dọ̀ yín so láàrin wákàtí méjì yẹn nílùú Ògbómọ̀ṣọ́ náà o kò sẹ́ńtẹ́ lè fi fóònù pè tó jẹ́ pé wọ́n orí nẹ́ẹ̀tì wọ́n gbé sí láìfù wọ́n gbé sí gbogbo àgbáyé ló wò kékeré so kò sẹ́nì kankan tó rí inú mọ̀lẹ́bí tẹ́ni wọ́n máa pera wọn pé tọ́ wọ́n ti lọ́dọ̀ chief imam wọ́n ti lọ́dọ̀ chief imam tó ga pọ́ máa sáré wìtìwìtì pé àwọn afáwọn náà rí tó ga pọ́ máa wọlé ẹ̀yọ̀kọ̀kan ìjìjì tó ga pọ́ máa wọlé ọ̀rẹ́ pé yes nǹkan ju nǹkan lọ pé táwọn ọ̀dágbére gan ní asara wọn jọ tó báyìí so bẹ̀ láti rí wípé nǹkan kan bẹ́ẹ̀ tó wá tún fi di pé wọ́n tún wà níbi ilé ẹbí Ayélára táwọn gan complain wípé kápẹ́ bá sọ fún wa pé ń bọ̀ ni àwọn bá pọ̀ jù báyìí lọ ẹ̀yìn náà tún alẹ́ wà nú agboolé yẹn ṣé níbi tí wọ́n fún yín òun gangan táwọn mọ̀lẹ́bí láwọn fún yín táwọn jókòó sí tí a ti ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò yẹn ṣébẹ̀ gangan lẹ́yìn náà wà ní àbínú lémìnú agboolé yẹn ṣe pé confusion lè dálẹ̀ yìí confusion gidi ni gbogbo yìí tẹ̀ ń dálẹ̀ yìí náà ẹ wà nú agboolé Ògbómọ̀ṣọ́ tí mo ti gbé rí tí ilé ò jìnnà síra wọn tọwọ́nú ara wọn
bó wọ́n sì wá máa pàtẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn níbi ilé yàrá tí wọ́n láwọn máa tì ní tí wọ́n bá ti sí kalẹ̀ tó máa pé tọ̀ nǹkan kan rere wáyé ń bẹ̀ ni wọ́n fi sí kalẹ̀ àbí bàbá wa ìmáàmù ààfin wọ́n wá sínú agboolé ni wọ́n tó fi síbẹ̀ yẹn so wọ́n mẹ́ta ti síbẹ̀ yẹn tí wọ́n ti àwọn yẹn ti rọ́wọ́ ilé ẹ̀wọ̀ kan lòkì kí ó ti kàn ibi àwọn ẹgbẹ́ àfa ti dé o bó ni ò sí wá ní kàn yín nínú agboolé tẹ̀yìn náà wà nínú ilé tẹ̀ wá ń bẹ̀ yẹn náà ìṣeéṣe ká pé ibi tó fèsì wájú ni làwọn wà ibi tó fèsì ẹ̀yìn lẹ́yìn wá bẹ́ẹ̀ lẹ̀ sí ní gbáriwo tàbí ilé kínní làwọn wà ilé kejì ilé kẹta lẹ́yìn wá bó lẹ̀ sí ní gbáriwo bẹ́ẹ̀ lébò lẹ̀ sí ní mọ́ ti ń lọ láti fi ṣàfọ̀mọ́ rẹ̀ pátápátá ẹ ti fìyàn méjì mẹ́ta sọ́ta láàbí kí gbogbo yín gan jáde pétọ̀ bẹ́ẹ̀ ṣe pè wọ́n láago yẹn ìgbà wọn bá fi wojú wíńdò lọ́n kan àwọn gbọ́n yọjú àbí káyọ̀ tún máa ta wọn lórí ogún pétọ̀ àwọn lèmọ́ igun lèmọ́ mi Yunus Saliatu wọ́n wà ń ta gàtí ìpéjà lẹ́ bá lọ bẹ̀ ẹ sì nínú agboolé kan náà ni so tó mú yín tẹ̀lé ń gbénú agboolé kan náà papọ̀ ẹ yọ̀ṣẹ́ síra yín ẹ̀jà kò síjà ń bẹ̀ ẹ kàn ń wúra yín láwòmọ́jú ni nkàlùkù ń bá tiẹ̀ lọ ni so díàfọ̀ bẹ́ẹ̀ ṣe wà nù lé yẹn inú họ́ọ̀lù yẹn tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àwọn ẹbí Ayílára ń bẹ̀ tí Malam Abdulkareem ṣe agbẹnusọ fún wọn yẹn ẹ̀yin gan gbọ́dọ̀ dúró ń ta dè wọ́n ni pé yes ìta làwa náà wà àwa rèé tó wá fi di wípé wọ́n fi sọ gbogbo tí wọ́n sọ tán wọ́n fi jáde wọ́n fi lọ lẹ́yìn ìgbà wọ́n lọ tán lẹ́sẹ̀ wá ń gbé jáde wípé ẹ ti pè wọ́n wípé wà ní igun tiyín náà dẹ́yìn bí wo fídíò tiyín náà lóòótọ́ bí tẹ́lẹ̀ wà mo rí píkṣọ̀ tẹ́ fi kọ́ bẹ́ẹ̀ mo rí àwọn nǹkan kan tẹ́ fi kọ́ tó fi hàn wípé ọ̀dọ̀ tiyín ni bó làwọn ò ṣe wá rí yín bẹ́ẹ̀ tẹ́ tó fi ń pa àwọn fún wọn fóònù nọ́mbà kún ó pè yín ipá wọn ní fóònù nọ́mbà yín lọ́wọ́ pé kẹ́ ẹ máa bọ̀ báyìí tí wọ́n ń pa bàbá yóò fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pariwo sọ̀rọ̀ ni kì í ṣe pọ́n sọ lábẹ́lẹ̀ ó ń pariwo sọ̀rọ̀ pé yóò wu àwọn káwọn tó bẹ̀rẹ̀ gan kún wọn ránṣẹ́ pé lè mọ́mọ́ àgbò Ògbómọ̀ṣọ́ lè mọ́mọ́ Yunus Saliatu kó nǹkan wá ń doko báyìí eléyìí kò ní pé wọ́n ń sọ lóhùn lẹ̀ bí wọ́n dẹ̀ ṣe ń sọ yẹn kápẹ́ lóòótọ́ inú agboolé yẹn lẹ́wà àwọn kò ti sáré wá báyìí wọ́n ní kì í bàjẹ́ fún yàn títí ọmọ pé nìkan mọ́ yàn bọ́sọ ọmọ kékeré kan yóò ti wá dẹ́ orí íńtánẹ́ẹ̀tì ẹ̀yin náà máa wò wọ́n gbogbo bí nǹkan ṣe lọ láìfù ni wọ́n gbé ẹ̀yin náà máa wò ó ìpìtọ̀ ìbí abọ́rọ̀ dé yìí o wọ́n ní kò wọ́n yọjú kí ló tẹ̀yìn ò lè yọjú síbẹ̀ kì í ṣe pé jà ni kì í ṣe pé jà ni o kì í ṣe pé jà ni rárá èmi ò ní kẹ́ ẹ wọlé but ẹ lọ dúró ń ta tẹ́jẹ́ káwọn èèyàn orí gúrùpù tí náà pẹ́tọ̀ ariwo lágbájá tí wọ́n ń pa o ó ti wà ń ta tọ́ba wá yẹ káwọn ẹgbẹ́ rọ́bítọ̀ láwọn ìgbìmọ̀ tí wọ́n náà wá yẹn tápọ̀ yẹ kún ó pè yín wọlé pé kẹ́ ẹ dáhùn béèrè ń bẹ̀ àwọn lọ́mọ tí ọba yẹ kún ó pè yín wọlé àwọn lọ́mọ yẹn so but wọ́n ti rí notice ń ta wípé àwọn èèyàn lẹ ti wà ń ta kọ́dà wọ́n sọ fún àyàn pé dákun clear lẹ́gbẹ̀ẹ́ yẹn jẹ́ ká wo ohun tí ń ṣẹlẹ̀ wọ́n ó fi rí yín lọ́nkán wípé yes àwọn ni wọ́n dúró lọ́nkán yẹn so àárín yẹn bí mi ṣe wọ ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò dáadáa gbogbo wa ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò ṣé àwọn ẹgbẹ́ rọ́bítọ̀ ẹ̀mí èlò ni wọ́n fẹ́ máa dọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wọ́n ti wá bá Ìmáàmù àgbà Ìmáàmù Yunus Saliatu nínú mọ́ṣáláṣí náà ti lọ bá mẹ́tẹ́ lu wákàtí méjì débi wípé wọ́n ní bàbá wa àfáàlẹ́ ní yìí àfáà ṣúgà pé wọ́n ti sọ mọ́rọ̀ pé wọ́n ṣe útúbà méje tó fi tọrọ àforíjìn lọ́dọ̀ bàbá wa sọ̀hún táwọn igun kejì takú sí pé rárá o wọ́n ti take side so ibi wọn ti kú ò so ìwọ́n tó ń padà bẹ́ẹ̀ gé nǹkan máa padà bí ẹ̀mẹ́ta torí bẹ́ẹ̀ náà ń sin abá tó ń wọ ẹ̀ ń tẹ̀ wá ńlẹ̀ gan-an kì í ṣe pé ẹ̀pọ̀ lọ títí ń bẹ̀ níbi fídíò rẹ tí mo wò yẹn náà bí tẹ́lẹ̀ ti wà lẹ́yìn náà kì í ṣe pé ẹ̀pọ̀ ń bẹ̀ náà lẹ́ńtà bá wo àwọn tó dúró tí wọ́n ń pè ní olórí ẹbí yìí mẹ́wàá mọ̀ ń bẹ̀ ọ̀rọ̀ yẹn sókùn birikiti ni àfikọ́ náà ọba akọ́ tàn mọ́lẹ̀ sí ọlọ́run ẹ̀ ti tàn mọ́lẹ̀ sí yá mo fi máa ń sọ̀rọ̀ mi wípé ọlọ́gbọ́n ló lè yé o ọmọràn ló lè mọ àwọn olóyè kò lè yá wọn òmùgọ̀ èèyàn àní ọlọ́gbọ́n ló lè yé o àwọn onímọ̀ ló lè mọ àní àwọn olóyè kò lè yá wọn òmùgọ̀ èèyàn òtítọ́ ti fojú hàn náà àwọn tọ̀hún ọ̀ pariwo wípé kún o tún tọ́jú àwọn wá àwọn kan sọ mọ́rọ̀ ní pé kápẹ́ ti sọ tẹ́lẹ̀ ní tí ọba wa lójijì ẹ bá bẹ̀rù lẹ̀ rẹpẹtẹ the same thing wọ́n lẹ́dẹ̀ parí ọ̀dọ̀ rẹ wípé ọ̀dọ̀ rẹ yẹn o gbà wọ́n fi wá yẹn o
kún tún padà wá again pé tó sọ fún ẹ pé kún tún padà wá wọ́n ti ṣe ọ̀wọ́ ìbéèrè tí wọ́n sì béèrè fún ẹ wọ́n ti ṣe fún ẹ láàrin wákàtí méjì ìgbà wọn ń ṣe tẹbí kejì lọ́wọ́ ń pe yọ ẹnìkan pè nú wọn pé kún ọ wá tó sì nínú agboolé òun gangan nìwọ náà wà tó padà sọ fẹ́ nìyẹn tó ẹnìyẹn lọ́ọ̀ lárí ẹ̀já o wọ́n lọ́ọ̀ lárí ẹ̀já pé bóyá nú agboolé lọ wà bíbì kan so ẹ jẹ́ ká gbà àárín yẹn yẹ̀ wò bá a ṣe wá wo àárín yẹn ṣé àárín yẹn ṣé ìrìn yẹn ó clean ọmọ yẹn ìrìn tí lè mọ́mọ́ àgbà Yunus Taliat tó rìn ǹjẹ́ bó ti yẹ kó rìn nìyẹn torí tó mú mi ń ṣe àwọn fídíò jáde ni wípé gbogbo ẹ̀yin tẹ́jọ́ olólùfẹ́ lẹ́ ń ròyìn rẹ̀ wípé pòfẹ́sọ̀ ni dókítọ̀ ni mástà ni onímọ̀ kéwú dópin ààyè onímọ̀ ìwé dópin ààyè dẹ́yìn náà wá wo gbogbo ìgbésẹ̀ tó ń gbé yìí ẹ wo gbogbo ìgbésẹ̀ tó ń gbé yìí ǹjọ́ ẹ̀kọ́ tẹ́ ló ní yìí tó ó rẹ́kọ̀ọ́ yẹn lò lọ́nà tó tọ́ lọ́nà tó yẹ tó rẹ́kọ̀ọ́ yẹn lò torí ẹ̀kọ́ yẹn bíi lẹ́wù tó bá dé yẹn má jẹ́ ká tara wa tó bá jẹ́ pé mi ni o èyí lè dìrọ̀ mọ́ tó jẹ́rù torí tí wọ́n bá lọ dìrọ̀ mọ́ tó jẹ́rù iye ẹ̀ ní ká sì rí ọmọ tù jẹ́ ń kọ̀ wá síbẹ̀ mi irọ́ ti lè gùn tó jọ́ kankan ló ẹ̀mí ò tọ́ máa bá gbogbo ọjọ́ àtẹ́lọ́mbọ́ wá láti rẹ̀ bá tú gbogbo ẹ̀kọ́ ọ̀mà tó ní yìí lórí ìwé gbogbo ẹ̀kọ́ ọ̀mà tó ní lórí kéwú yìí lójú àwọn ńlá káyọ̀ ọlọ́gbọ́n olóye èèyàn bilahi lazim wọ́n máa fojú nǹkan kan wo àwọn sàtífíkẹ́tì lóhùn kọ́kọ́ dání yìí náà torí pé tó bá kúrò sàtífíkẹ́tì ń dání sẹ́yìn pé true lóòtítọ́ ṣiṣẹ́ fún ni wọ́n gbọ́dọ̀ fi rìnrìn dọ̀tí ìní ò má pọ́nlé bó òun gangan ni ó mú yìí bá òun gangan dẹ́ ó mọ ti fún tẹ̀dọ̀ alukuran torí ẹ̀ ń tẹ́ lọ́mọ àwẹ̀ òun lọ́mọ kéwújù lọ́mọ àwẹ̀jù gbogbo àgbáyé kí lẹ tó fẹ́ fi ru lójú kí wá lóde tó ń rin irú ọ̀nà yẹn kí lóde tó ń rin irú ọ̀nà yẹn táwọn yẹn ti wá lọ tán tẹ́tẹ̀ wá ń pariwo pé wọn ò dégùn kan wọ́n dé wọn ò dégùn kejì gbogbo eléyìí ẹ̀ kàn ń distract attention àwọn èèyàn ni ẹ̀ ń sin ìrìn tí gbogbo ìgbésẹ̀ táwọn tí àwọn tó pera wọn jọ yìí tó tẹ́ pera wọn nígbìmọ̀ rọ́bítọ̀ yìí gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń try láti gbé láti fi jẹ́ pé kí òtítọ́ ọ̀rọ̀ kan hàn ẹ̀ ń da aṣọ dúdú bo òótọ́ mọ́lẹ̀ ẹ fẹ́ kí n tí ẹ fẹ́ ká yé orí ti ń ṣẹlẹ̀ ọ̀tọ̀ ni tó ń ṣẹlẹ̀ ọ̀tọ̀ ni tẹ̀ ń tàn fọmọ aráyé pé ó ń ṣẹlẹ̀ so ẹ fi ń rú àwọn èèyàn lójú ni ẹ ń dàrú máwọn èèyàn lójú ẹ ń fi style fi ba àwọn ẹgbẹ́ mùsùlùmí jẹ́ ẹ fi style fi ba àwọn tó jẹ́ wípé àwọn tá a jẹ́ mùsùlùmí náà tá a ka kéwú náà á máa fojú èèyàn yẹ̀yẹ́ wò wọ́n pàápàá jùlọ àwọn tí ọ̀wá tiẹ̀ jára wa àwọn kìrìsìtẹ́nì àwọn oníṣẹ̀ṣe tó rọ́pọ̀lọpọ̀ ẹ mọ̀rùkú mùsùlùmí nìkan ní gbogbo fídíò tá à ń ṣe yìí o gbogbo ẹ̀sìn pátápátá gbogbo àgbáyé ní ń wò gbogbo orílẹ̀-èdè ní ń wò gbogbo orílẹ̀-èdè pátápátá káàkiri àgbáyé ìlú gbogbo tá à ń ṣe jáde so àwọn ti wò ẹ ti sọ ẹ̀sìn Islam ń bí èdè ṣàtọwọ́ àwọn míì àtọwọ́ ní mọ́mọ́ àgbà Yunus Taliat ni ẹ ti jẹ́ káwọn èèyàn máa wo ẹ̀sìn Islam ní ìwo ẹ̀rù jẹ̀jẹ̀ gbogbo àwọn tẹnu wọn bọ̀ wọn dá sọ̀rọ̀ ọba olúwo tìlú Ìwó mufti tìlú Ìwó àáfàá Jígínní Lẹ́gbàá gbogbo wọn oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn tí wọ́n ti tẹnu bọ ọ̀rọ̀ yìí ẹ rí wípé wọ́n ti fọ́jú ọ̀rọ̀ pọ̀ standard tẹ́ kẹ́ ẹ ní kẹ́ ẹ wà gangan ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ kàn máa sọ̀rọ̀ yín wọ́n kàn wò bíntín wọ́n gbọ́ bíntín so iyì yẹn gan ò sí ń bẹ̀ mọ́ gbogbo certificate tẹ̀yìn ń pariwo ẹni professor ẹni master ẹni gbogbo ẹ̀yìn ń ṣe yìí ẹ̀yin lẹ̀yìn ń gbé níyì ọ̀pọ̀lọpọ̀ ń tọ̀ òwò yín níwò yìí torí wọ́n wò pé àpótí tẹ̀ jókòó lé orí àga tẹ̀ jókòó lé yẹn wrong àga ni so therefore ọgbọ́n bá ti condemn àga yẹn mọ yín dìtẹ́ẹ̀dì rí proof tí ẹ̀rí àwíjàre tẹ́ẹ̀rí wí lórí rẹ̀ láti defend ara yín àwọn ilé àwọn ń gbọ́ pé ẹni sáré bàbá yín wà nú agboolé sáré bàbá yín wà nú agboolé so ibi tí sáré bàbá yín ò sí tí bàbá yín ò sí ẹ sì wálẹ̀ ní yàrá kan bẹ́ẹ̀ yàrá tí ẹni à ń fún yín wọn náà ti gbà publicly wọ́n sọ yẹn ẹ̀rí yẹn sọ̀rọ̀ lórí yẹn yàrá tí ẹni ìbínú létẹ láwọn ti gbà wọ́n lálejò yẹn tẹ láwọn ẹ̀yìn làwọn tún ṣe fún páwọn lè kó bẹ́ẹ̀ ni ẹ gbé fídíò yẹn jáde ẹ clarify àárín yẹn ẹ wẹ àárín yẹn mọ́ fún wa dẹ́nu agboolé tẹ tún wá wà gangan ẹ ṣe fídíò nu family house yẹn jáde ibi tó jẹ́ igun táwọn dúró sí yẹn ibi tó jẹ́ ibi igun tẹ̀yìn wà tẹ́ fi mọ̀gbà tí wọ́n wọlé tẹ́ mọ̀gbà tí wọ́n jáde lọ kẹ́ fi lọ dènà dè wọ́n wípé yẹ́ ìsá ẹ má fi igun tiwa náà lẹ̀ kẹ́ wá sọ dariwo tó bá fẹ́ yà
dẹ̀ wọ́n ti wádọ̀ yín lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ tí wọ́n lo 2 hours wọ́n ti wádọ̀ yín lẹ́ẹ̀kan tí wọ́n lo 2 hours so kí wá ló tún dé tí wọ́n tún padà wá again sọ̀rọ̀ yẹn gbà rújú ẹ jẹ́ ká fura sí wàrà wa ẹ jẹ́ ká fura sí wàrà wa gbogbo wa tẹ́wálẹ̀ ń wù jáde yìí náà yóò máa mú káwọn èèyàn máa jákò lẹ́yìn yìí ni tọ̀lọ́pọ̀lọpọ̀ mí náà tó sẹ́yìn yín táwọn rò pé òótọ́ lẹ̀ ń sọ ọ̀pọ̀lọpọ̀ tó sẹ́yìn yín tí wọ́n rò pé òótọ́ ni ṣùgbọ́n bó ń káàkiri bá ṣe ń rò òótọ́ lẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n rí pé rọ́lẹ̀ ń pa ẹyọ kọ̀ọ̀kan èjì wọ́n máa yọ kó nù gbálẹ̀ ẹyọ ọ̀kan èjì ni wọ́n máa yọ ẹyọ ọ̀kan èjì ni wọ́n máa yọ ẹ̀yin lè má mọ̀ ẹyọ ọ̀kan èjì wọ́n máa yọ ẹ̀yìn kí wọ́n dárúkọ àwọn nǹkan nílùú Ògbómọ̀ṣọ́ táwọn èèyàn fi ń ṣe fídíò jáde pé lágbájẹ́yìn rẹ̀ lọ́wọ́ àtẹ́lẹ̀ ó ti kú ńbẹ̀ lágbájẹ́yìn rẹ̀ lọ́wọ́ àtẹ́lẹ̀ ó ti kú ńbẹ̀ ìgbà tọ́lọ́run ní kí wọ́n máa rí òtítọ́ wọ́n máa rí òdodo làwọn fi ń já tó gbó kíkó tá a bá wà ẹ jẹ́ ká fòótọ́ débẹ̀ ẹ jẹ́ ká ní òtítọ́ lẹ́nu ẹ jẹ́ ká rìnrìn òtítọ́ ká mọ hùwà òtítọ́ bí Al-Qur'an ṣe là á kalẹ̀ báwọn àdìtì ṣe là á kalẹ̀ báwọn àáfàá tó ṣe tírà ṣe sọ kalẹ̀ ẹ jẹ́ ká tẹ̀lé kí ló dé tá à ń mú ẹ̀sìn Islam yìí sú ọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ tá à ń mẹ́rù bà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá à ń mẹ́rù bà wọ́n à ń mẹ́rù bà ọ̀pọ̀lọpọ̀ fa ẹ̀sìn Islam àti sọ dẹ̀rù jẹ̀jẹ̀ táwọn èèyàn ti sọ di ẹ̀sìn pàǹlé kó lè dogun kó dogun gbogbo ẹ̀yin táwọn tó jà fà gidi ń sìn ìwà tí yín yẹ ti fi kó bọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ fojú rere wà fánà jàǹdùkú ìpàǹlé àwọn tí ń dà lúrú lọ́pọ̀lọpọ̀ fojú rẹ̀ wò wọ́n Ọlọ́run kó wá bá wa tún wo ẹ̀sìn Islam mọ́ kó tún wẹ̀ èyí tẹ́ ẹ jẹ́ àfa náà kọ́lọ́run kó tún yín wẹ̀ kó káyé tó máa rí ojú ntọ́ da lára ẹ̀sìn Islam kan máa rí lára tiyín náà táwọn ń jà fún nìyẹn ojú ń tì wá ń gbòòrò ọgbọ́n wọn ní ń pariwo pé ẹ̀sìn Islam ò lóòótọ́ wọn ní rọ́ lórí rọ́ gbogbo wa ní ń pè wá wọn ní bíjà bá ṣẹlẹ̀ àárò tọrọ lẹ́ àlè sọ ẹni tó wà lórí ẹ̀bi ni gbogbo wa ń tẹ̀lé tí wọ́n ń pariwo náà ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká pàwàdà ní sọ́tàn o àsọ kò ibà tó ṣe ń lọ àtọmọ yọjú síra wa àjọ wà lẹ́nu ẹni tó ti tọrọ tó ìfojú hàn tó tọrọ kedere tí gbàngbọ́ dẹkùn tí kedere ọbẹ̀ wò mo tún padà bọ̀ wá. èèyàn lè lọ police station tí ó bribe wọn pé kí wọ́n mọ̀ jẹ́ wọn oṣù sẹ́ẹ̀lì ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ akàròyìn tí wọ́n lẹ́nìkan lo ẹ̀wọ̀n oṣù mẹ́fà tí ròyìn sì tún gbé jáde pé kèé ṣe inú ẹ̀wọ̀n ni wọ́n lọ́wọ́ o wọ́n ní wọ́n gbàbì kan fún tí ń gbádùn òun náà jáde lóòótọ́ sì sanra. a lè ṣe eléyìí lérí ilẹ̀ ayé ǹjẹ́ tí ọba jẹ̀bi ẹ̀sùn tó fi wọ sàárè ǹjẹ́ o lè bribe àwọn màlẹ́kà pé ẹ̀dẹ̀wọ́ díẹ̀ ǹjẹ́ pẹ̀lú owó rẹ o lè bribe àwọn àkekèé sàárè àkekèé má jẹ̀mí ọmọ ẹlòmíì ní ọjẹ́ ǹjẹ́ o lè rí wọn bribe ìjọwọ́ rẹ tọ́jú ẹ lójú yìí ó lè ra ọ̀run fún ẹ ìjọwọ́ rẹ tọ́jú ẹ lójú yìí ó lè tún sàárè rẹ sí ẹja nípayọ Ọlọ́run ohun tó fi ní a máa wájú mà ká máa lọ ilé ìjọsìn lélẹ́yìí afẹ́ ayé ló ti gba ìta afẹ́ ayé ti gba ìta káníkání kájẹ káyó nìkan là ń ràn ẹnìkan kan ò ní àròjinlẹ̀ níbi tá a padà sí a padà síbi kan tó yẹ kó gbogbo ohun tá a kójọ yóò ní jọjúmọ́ ǹjẹ́ wọ́n sọ rere bọ̀ ọba kúta alọ́dọ̀wọ́ wa ká lọ páyọ̀ Ọlọ́run tààrà.